Lu bàbá wa alàgbà Sẹ̀san Adéwùsì bàbá olóyin original alàgbà tá ń tọ́lọ́run ní ìyẹn sí ọ̀tà bàbá ká tó wọlé tẹ́ bá súre fáwọn èèyàn ẹ bá súre. Yóò dá fún gbogbo yín o, yóò dá fún gbogbo wa, ọ̀rọ̀ bí oyin bí àdùn kò ní tán nílé gbogbo wa o. Bàbá tá a fẹ́ gbé ẹ̀wò lé ní òun náà ni àṣírí àtagbára tó ń bẹnu ewé àti egbò tọ́lọ́run fi jíǹkí wa pàápàá nílẹ̀ Yorùbá ìjó tiẹ̀ láwọn àṣírí àwọn agbára kan tí Ọlọ́run kó pamọ́ sára àwọn ewé àti egbò. Ṣé rí wọ́n ní ẹni bá ní òsèwé dìndìnrín ni ẹni bá ní òsègbò ẹ̀sọ́ kó gọ̀ wọ́n ní ẹni ayé bá da yèrè pé àdéhùn sí tó bá rọ́ máa wo kò ní pẹ́ gan torí pé oògùn ń bẹ oògùn abẹnugọ̀ngọ̀ àṣà òjè kò sí. Ṣé rí ewé yìí wọ́n ń pèlè ewé rẹ́rìn kò mí ẹ̀rì pé oníná funfun lórí bó ṣe wà yìí nígbà táwa wà ní skul tá a bá kọ̀ tá a so ń wọ̀kì tí a bá ṣe ń wọ̀kì wa tá a bá wò báyìí pé sísọ ọmọ nà wá tá a bá já ewé yìí tá a bá fọwọ́ gbó báyìí tá a bẹ bọ́jú báyìí tá a bá dé skul sísọ òní náà wà níjọ́ tá a lọ dágámọ́lé 20 sódò láti pẹja tó tá a bá ti dà sódò báyìí láàrin 10 minutes gbogbo ẹjọ́ ọmọ kú ni a wà lọ mágbọ̀n a mọ̀ kú ní abàlẹ̀ omi kan náà ládẹ̀ ní lábúlé wọ́n ní àwọn Sẹ̀san tó ti lọ dágámọ́lé sódò o wọ́n máa la gòkè ẹ má pa mí o wọ́n ti gbọdọ̀ dẹ́ o omi tá a dẹ̀ ń mu náà ni ó ń sẹ̀sùgbọ́n àwọn ẹja àrọ̀ kàtìsó pọ̀ ní odò yẹn àtúní sardine ẹja kan pẹ̀lú ẹja sardine ó wà ní odò yẹn ladyfish ó wà ń bẹ̀ tá a máa ń kó lábúlé nílùú Ìbàdàn wọ́n bá sọ wípé táwọn bá yẹ dé tó bá dalẹ̀ ìpàdé wà o tí wọ́n bá ti ní ìpàdé wà báwọn nínà dẹ̀ ni kálukú ti lọ tọ́jú ẹgbà pankẹ́rẹ́ àwọn àgbàlagbà àwọn baálé wọ́n ní wọ́n dàwà dọ̀bálẹ̀ ni wọ́n ti pè àjọ kò síbi tá a fẹ́ sá lọ. ìpàdé báyìí tó dalẹ̀ kálukú aago 5 kéwé tó soko tó bá dagun 6 kì í já ewé mọ́ àti lọ já ní aago 5 àti fún sọ́wọ́ báyìí àti fi pajú àyàwẹ̀ mọ́ àti kúwẹ̀ tẹ́lẹ̀ so mẹ́rin ṣe dábílẹ̀ tí wọ́n dáa dọ̀bálẹ̀ báyìí ẹ dọ̀bálẹ̀ àwa ń wò wọ́n lójú báyìí nígbà ẹlẹ́ni kankan dábàá ní àbákọ́ káyọ̀ǹda wọn ẹ̀ka náà ni ọmọ kékeré sì ni wọn ẹja wọ́ọ̀nù wọn kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe ń sà pàṣẹ lónìí. kì í ṣe olú láti fi ṣe yẹn o. aláàtí fewé pajú ewé rẹ́rìn kò mí ni ọmọ ní iná funfun lórí báyìí ó ní ewé rẹ́rìn kò mí wọ́n mọ̀ rẹ́rìn síyàn ni níbi téèyàn bá dé yes ó ní iná funfun máa ń wà lórí rẹ̀ báyìí ewé rẹ́rìn kò mí ni. ìjáwé ilé wọn ti máa ń ta lórí báyìí. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mọ́ wọ́n bá yàn já tútù ẹ̀ ló dáa kí ló gbígbẹ́ tútù ló dáa jù. tútù ẹ̀ la máa ń já torí àfọ̀ gba ni pé rẹ́rìn kò mí wọ́n rẹ́rìn síyàn ni pàlẹ́tà. èèyàn fẹ́ lọ gba físà ó ṣe é lò náà. ó wúlò bá bá fẹ́ lò fún físà yẹn àwa ní nǹkan tá a fi kún tá a bá fi nǹkan kún èyí ò fi rà dodo tó bá débẹ̀ wọ́n rẹ́rìn síyàn ẹ tí ó mọ̀ rí ọ̀rẹ́ tẹ́ mọ̀ rí ọ̀rẹ́ rìn síyàn. àṣírí ewé yìí sà ó wà nínú apá kẹta Agbára Yorùbá. ó wà nínú apá kẹta tó ti jáde bẹ́ẹ̀ tó jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. ó wà bẹ́ẹ̀ bí ẹ ṣe lè lò ọ̀nà tá a lè gbà ló wà níbí. ṣé ẹ wá rí ewé yìí wọ́n ń pè ní ewé ẹ̀kẹ́ ewé ẹ̀kẹ́ ó ní. ewé cassava leaves ewé ẹ̀kẹ́ ṣé ẹ díjọ́ kan oyún ti lóṣù 4-5 lọ́dọ̀ lára ìyàwó mi ó wá lọ sọ́sibítù ó ní òun fẹ́ rẹ́jísà ó ti lóṣù 6 wọ́n bá lé ní wọ́n bá ní o rẹ́jísà lọ́dọ̀ wa tẹ́lẹ̀ tó wà ní gbọ́ ọ̀ ìyàwó mi bá padà lé ìyàwó mi máa sọ fún mi pé ìwọ lọ kọ̀ mí Jésù ọkọ̀ mi Jésù ọ̀dẹ̀ ẹ̀kọ́ ń bà délé ẹ̀yin lẹ kọ̀ mí ó ní Jésù ọkọ̀ mi o ẹ wò ewé ẹ̀gẹ́ la lọ já ṣe rí ewé ẹ̀gẹ́ yìí tẹ́ ẹ bá dóko ẹ rí nǹkan jẹ́ ẹ̀ka 5 tẹ́ ẹ bá wọnú oko ẹ rí nǹkan jẹ́ ẹ̀ka 3 tẹ́ ẹ bá wọnú oko ẹ rí nǹkan jẹ́ ẹ̀ka 6. ewé ẹ̀gẹ́ cassava leaves so tẹ́ ẹ bá dóko tó yún bá doṣù 3 ẹ wà lọ nú oko ẹ̀gẹ́ ẹ rí ẹ̀gẹ́ tó ní ewé 3 báyìí ẹyọ 3 ewé 3 ẹ lọ já fún oṣù 3 ẹ lọ pẹ̀lú yèrè tàbí ata àjọsìn èèyàn wàá fi sí jẹ yóò fi sí ẹja jẹ ẹ lọ ewé ẹja wo ẹja àrọ ni ẹlòmíì jẹ lè fi ìgbín sí bẹ́ẹ̀ ti gbin wọn gan so bẹ́ẹ̀ bá dẹ já àrọ yóò ròyìn 200 300 àwọn àfisè yóò fi ẹta àjọsìn àbí èrè ẹyọkan títò ẹyọkan ni yóò wá fi sí bí a sì jẹ èèyàn bá jẹ yóò lọ́pọ̀ amúgbénú kòkò yóò sè yóò fi epo sí yóò fi iyọ̀ sí ọjẹ́ nu
bóyá bá kóṣù mẹ́rin ẹ tún lọ sóko ẹ̀gẹ́ ẹ tún rí ẹ̀gẹ́ olówó mẹ́rin ẹ tún já ẹ tún wá ṣètò oṣù mẹ́rin tóyún bá kóṣù márùn-ún ẹ lọ sóko ẹ rèwé ẹ̀gẹ́ oṣù márùn-ún onígaga márùn-ún ẹ rí tóyún bá kóṣù mẹ́fà ẹ tún lọ sóko ẹ̀gẹ́ ẹ rí mẹ́fà. eléyìí dàbí abẹ́rẹ́ tí aláboyún gbà lọ́sibítù. bí ọsibítù bí ẹni pẹ́ ń jẹ́ àjẹsára abẹ́rẹ́ àjẹsára náà ni àṣejẹ Yorùbá ni o tó bá kóṣù méje ẹ rí ewé ẹ̀gẹ́ oṣù méje. gàgà méje wà. tó bá pé mẹ́jọ ẹ rí ti mẹ́jọ ti mẹ́sàn-án ni ò sí. tó pé tó bá di mẹ́sàn-án insurance kọ́fà yín. kò sí mẹ́sàn-án. kò sí mẹ́sàn-án. Ọlọ́run ò dá kó pé mẹ́sàn-án. kò pé mẹ́sàn-án mẹ́jọ ló mọ ẹ lè rí mẹ́sàn-án bọ́n bá ti dosùn kẹsàn-án yẹ nídìí ẹ̀ mọ̀ èyí ó bí láyọ̀ ni. bó ṣe wá wewé ẹ̀gẹ́ tí wọ́n bá gbẹ́rù lẹ́kọ̀ọ́ wúwo tá a fẹ́ rù lábúlé á wà bójú jẹ́ wípé èmi ní gbé kínní tí wọ́n bá gbẹ́rù yẹn rù wá àyàwó ọmọ já ni ẹ̀rù ọmọ bà wá wípé ẹrù ńlá yìí wọn ló rùṣù àbí gi ṣé tí wọ́n bá gbèrú àtàwọn abẹ́yẹ jẹ́ ewé ẹ̀gẹ́ tá a bá fi sápò ẹrù yóò fúyẹ́ lórí wa. ewé ẹ̀gẹ́ tó bá wà lápò èèyàn ẹrù tí wọ́n bá rù sórí ẹrù tí wọ́n bá rù yóò fúyẹ́ ewé ẹ̀gẹ́ yóò fúyẹ́ á kà fi sápò ni tá a bá ti já mo pe àbúrò mi kan jẹ́ òní mi tá a ti ń kó wọn gbogbo tá à ń ṣe lóko tá a bá rẹ̀ bọ́ ní títì á lọ kó ẹyin bẹ̀ ẹyin á lẹ̀ kó wó bẹ̀ á pe àyẹ̀dọ́ sí ẹyin ẹsẹ̀ tètè ní ìwúdó ọjọ́ á ní bẹ̀rẹ̀ ní ìwúdó èrùn ẹbọ ní pẹlẹbọ àṣàṣì ní pẹlásàṣì òkìtì ọ̀gàn orí ara ẹ̀ níjà sí léjè sí mo kọ́ sínú ìwé ọ̀fọ̀ ẹbọ bá a ṣe lè yí dànù ẹ má gbé sẹ́nu ọ̀nà wa àbáwọn ní ìlọta afẹ́ fojú kó láàárọ̀ kùtù wọ́n wà ní ìwé apá kẹta yìí African power àṣírí agbára yẹn dúdú apá kẹta so tá a bá ti fi sápò ẹrù tó wúwo yẹn yóò kàn fúyẹ́ lórí wa ni tá a bá dábúlé tí a bá sọ wípé tá ń gbèrú eléèrú ẹ̀ torí pé àwọn bá fẹ́ sọ yóò wúwo lójú wọn bẹ́ẹ̀ kò wúwo lórí àwa ẹ wá wọn tó burú ni pé tẹ́ bá ń rú lọ táwọn bá pàpẹ́ ẹlẹ́ o àwọn lọ́rùn ọmọ wò. àwọn kan kíyàn. ẹ bá tó kí wa ni o kẹ́yìn kan mọ̀ kí wa dáa o tí wọ́n bẹ kí wa tá a bá rù tá a dẹ̀ ti fi wé ẹ̀gẹ́ sápò ẹni bá ń kí a pé pẹ̀lẹ́ o ta ló wá dì bàbá ẹ mọ̀ wíkẹ́ẹ̀dì o ó dẹ̀ dárú eléèrú ẹ̀ òun lọ́rùn ọwọ́ ọrùn ní wà wá tí ó bá bá ti rẹ̀ tó rẹ̀ tó àwọn èkì tó rà ti mà sí rí ẹ̀ nígbà wà kékeré láti gbogbo yẹn aláàtì ẹ̀ ń ṣe ṣubú ṣeré nígbà wà kékeré ìgbà mọ́ primary school ọmọbìnrin kan náà mi ṣébẹ́ lóbìnrin lọkùnrin ọ̀nà mi o nígbà tá a jáde sùkúù tá a ti lérí síra wa nígbà wá jáde yẹn tẹ̀ lálẹ́yìn ló lóun ọ̀nà mi eré lèmi mọ̀ pé obìnrin náà mi o ọ̀nà mi tó yí mi mọ́lẹ̀ ni gbogbo ẹ̀ wá ó obìnrin náà àwọn ọkùnrin tó ti ń respect mi tẹ́lẹ̀ wọn ò bá respect mi mọ́. wọn ní tóbìnrin náà wọn lé wọn tóbìnrin náà kí ló tún fẹ́ sọ èmi dẹ̀ máa ń dọ́gbọ́n kan mi ò bá yàn ṣeré pa tó pé tí n bá ń ṣeré pa ẹ má sì rí pé n lè jà tó tẹ́ bá ṣeré pa máa ní mi ṣeré pa tí wọ́n bá ń mẹ́mú wò mi ò mẹ́mú tó pé tá a bá ṣeré pa tó o bá là mí mọ́lẹ̀ wàá ti mọ̀ pé mi ì lè jà níjọ́ mi ò múra jà sí mi wọ́n mọ̀ pé o ti là mí rí so mi ì bá yàn ṣeré pa àìṣeré pa ẹ̀sẹ̀ mi ò dẹ̀ ṣeré pa ẹ̀mù lọmọbìnrin tá a wí bílíkì là ń pè mo sì rántí ẹ dáadáa ọba nà mí ẹ wò ó là mí mọ́lẹ̀ ó kó dẹdẹ mọ́ mi ìtìjú ọmọ jẹun pé kíláàsì mọ́ mo wá ń sunkún sẹ́yìn tí mo kọjá oko ibẹ̀ mo ti ráṣìírí ṣubú ṣe borí aláǹgbá àti ewé iná pupa ewé funfun la fi ń ṣe òkà ṣubú ṣe mo ṣe lọ gbọ́ òkà ṣubú ṣe rí nìyẹn. bí ọmọ yìí ní disgrace. nítorí bílíkì sùtọ̀ náà mi mo ní bò mo ṣe fẹ́ rìn ládùúgbò wọn mọ àdúgbò wa lálẹ́ jọ ń lọ primary school mo bá ní mo ti gbọ́ mo bá lo oko bàbá kasania obìnrin náà ìtìjú ni mo ní tìjú náà ni wọ́n kà kọ́ mi ní ṣubú ṣe ni orí aláǹgbá la fi ṣe nígbà padà dé mo wá sọ pé wàá lọ bá bílíkì lẹ́yìn ọ̀sẹ̀ kan wàá lọ bá bílíkì ó ti ń lọ bẹ́sẹ̀ kejì pé bó o ṣe nà mí jó ni ó sì tún mi nà ó lóhùn wà láì tún mi nà oyin jájáde ó ní ọ̀jẹ̀dẹ̀ndẹ̀ yà ṣé kẹ́kẹ́ mọ̀ nà bí ó ní yẹn wà láì màmá rẹ̀ ó dẹ̀ rí ọ yóò kò ní dẹ̀ mọ̀ mo ní mo fẹ́ kọ́ mọ̀ dà mí wọ̀ náà èmi ti mú òkà ṣubú sí é mo ti lọ́gbọ́n fi sọ́wọ́ bẹ́ẹ̀ làyà mi tó ń já. tí ìbá lọ ṣiṣẹ́. tí ìbá lọ ṣiṣẹ́. mi jẹ kó lọ́dọ̀ bílíkì. ìjẹ bílíkì ìjẹ wọ́n wá ti kọ́ ayé pé a fi tẹ́sítì ajáwò àdèlàjá ńlé wọ́n la lè fi tẹ́sítì ẹran àdèran ńlé torí ẹ̀mọ́ sọ tẹ́ mọ́ tẹ́sítì oògùn ban tí wọ́n lọ ń gbóògùn wọn gọ̀ ni ẹranko la máa ń fi tẹ́sítì ìgbà míì ń bẹ oògùn òkìgbẹ́ tá a bá fẹ́ tẹ́sítì sẹ́mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ òní di pàǹpọ̀n àdá sí a wà lọ fò òkìgbẹ́ a lọ súnmọ́ ara ọ̀gẹ̀dẹ̀ a wà mú àdá tó mú a máa gé kò ní ràn
ó ṣiṣẹ́ nìyẹn. ó ṣiṣẹ́ nìyẹn ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́ pé bá dóòmù tẹ́ ẹ bá gé báyìí ó gé ni. bẹ́ẹ̀ni. àwa wà lọ sòkè gbẹ́mọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ àwa mú àdá pọ̀n tẹ́ ẹ bá ṣe tùẹ̀tùẹ̀ ní ọmọ sí lára wọ́n bá lọ mú òka ṣubú sí i sẹ́wọ̀n ṣe ti fi sọ́wọ́ báyìí wọ́n bá lọ bá bíríkì pé àtúnjájà lónìí ni o kò ní dọ̀la wọ́n wá sọ fún àwọn pé ẹ kìlọ̀ fọ́gbẹ́ni yóò jìyà lẹ́ẹ̀kan sí o. yóò jìyà lẹ́ẹ̀kan sí àwọn tọ́jú ọmọ agboolé wa lóde ajé lọ́wọ́ tó lọ fún un pé ẹ sọ pé agboolé kan náà tí wọ́n jẹ́ ọmọ nàìjíríà ni ìtòǹnà lónìí ìfẹ́nu ẹ̀ yílẹ̀ bíríkì gan burú. ó dẹ̀ fẹ́nu mi yílẹ̀ lóòótọ́ ìjọ náà lọ. ó tì mí ó nà mí gidi ó tún mi lẹ́mi lórí tó ń kó kútikúti ń bọ̀ mí ní kútikúti ni o tó jẹ́ pé tìjú bá mi sẹ́rí gbà mo ti wá mọ̀ pé mi náà rí ṣubú sí ẹ̀ sẹ́ńdọ̀ tá a wá dá yẹn mo ti fò ká sọ́wọ́ bẹ́ẹ̀ kò sẹ́ran tí ń fi tẹ́sì ẹ̀ o kò sàgùtà tí ń fi tẹ́sì ẹ̀ kò sàjálẹ̀gbọ́lé wa kò sàgùtà bẹ́ẹ̀ làyà mi tún ń já pé ọlọ́run ó lè ju tì mí lọ wa bẹ́ẹ̀ mo tún ka sáàmù pẹ̀lú ẹ̀ pẹ̀lú pé mo fi ṣubú sí ẹ sọ́wọ́ mo bá ní ìsókè ájà o bẹ́ẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi náà dúró tì mí pé àwọn ò ní fẹ́ kọ́ yẹ̀yẹ́ rẹ lónìí o tó ti múra mo ti múra tó ní ẹ̀ẹ́dìran wo mo tún ti pe àwọn ọ̀rẹ́ mi pé tá a bá ti ń lọ ibi tá a mọ̀ gbà náà ni o a bá ń lọ bá a sì jáde sùkúù tán sùkúù fẹ́ẹ̀ mọ́ ti parí tèmi náà ti múra kankan mo ti múra ṣé mo ti ṣe ṣubú ṣe sọ́wọ́ kẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ báyìí lọ́ba ní kí wọ́n bò ń gbà pọtumọ́tò là ń pe kínní yẹn. ẹ mọ gbé lọ dúdú báyìí. táwọn gbé lọ sùkúù pọtumọ́tò kéékèèké onírin. onírin òkè. onírin pọtumọ́tò ọba ti gbé fún àwọn ọ̀rẹ́ èmi náà ti gbé tèmi fún yàn bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ mi kan ń fà mí pé ṣẹ̀ṣẹ̀ má fi àjẹrẹ mú lónìí wọ́n fẹ́ kó tán mi nà lójú yín ni bọ́lá bá fún ṣe ṣe rí òka ṣubú sí èèyàn o wọ́n wà lọ́wọ́ báyìí mo wá mọ́ńká chíìfù báyìí. ẹ mú wéwọ́. mo fi wéwọ́ kọ́ mọ̀ rí òka mo ní obìnrin bí ọmọ àná mi níjọ́ yẹn ara mi ò yá ni ẹ wo bí ara mi ò yá ibà kan tó ṣe mí fẹ́rẹ́fẹ́ tó sọ táà ní mo ní lọ́jọ́ pé orí mi na ẹ wo bí tí ó bá jẹ́ ibà obì ò lè nà mí mo ti mú òka yẹn mo ti fa sọ́ọ̀bù báyìí mo ní ibà tó ṣe mí ni ó jẹ́ kó nà mí ibà dẹ̀ ti kúrò lára mi tó ń gbà mo délé gan mi lè jẹ́ ń jọ yẹn lóòótọ́ àmọ́ kí èsì nínà tiẹ̀ ibà ló ṣe mí bó ṣe yánu ó bá bóra ó kàn mú mi bó ṣe gbá mi létí nìyẹn sẹ́rí títì tí mo tì báyìí tí mo gbá báyìí ó ṣubú lulẹ̀ ni mo wá ra ga bú sórí ẹ̀ mi náà pánkó búlò fún un táwọn èèyàn bá pàtẹ́wọ́ inú àwọn ọ̀rẹ́ mi dùn wọ́n ń pé ọkùnrin gbẹyẹ padà bí ìgbà tí Arsenal àbọ̀wẹ̀lẹ̀ pẹ́ máa ń gbà bọ́ọ̀lù àti Chelsea náà bá ń pọ́n mi náà ń gbé mi gẹ̀gẹ̀ mo bá kó kùtìkùtì wò àwọn obìnrin ẹgbẹ́ náà máa ń pè yín ìgbà yìí láàárọ̀ ọ̀sà tiẹ̀ ti nàjọ́ òní ọ̀rọ̀ mi náà yà ń jọ yẹn mo dára mi náà mi yàn yà parọ́ mo dára mi tí ò yá ni sẹ́ni ṣubú sí yẹn ó ṣe gbà nìyẹn ó ṣubú lulẹ̀ ni o mo nà dáadáa ó ṣe yá gba ògo mi padà nìyẹn o so ṣubú sí wà oògùn wà ewé kan pẹ̀ ní ewé àbámọ́dá eléyìí bẹ́ẹ̀ ni àbámọ́dá ló ń jẹ́. ìdá tiẹ̀ kọ́ mọ́ sẹ́. àbámọ́dá ìdá tiẹ̀ kọ́ mọ́ sẹ́ èèyàn lè hàngẹ̀ sínú ilé tí wọ́n bá hàngẹ̀ sínú ilé báyìí wọ́n ń gbàdúrà àdúrà máa gbà náà ni. tó bá gbàdúrà nù ilé àdúrà ni wọ́n máa ṣe ni wọ́n á kàn so okùn wọn báyìí wọ́n á kèso wọ́n á dẹ̀ hàngẹ̀ báyìí tó bá gbẹ ńkọ́. òun sábà gbẹ yóò máa ń hù ni yóò máa ń hù funfun lára báyìí ni yóò máa ń hù ni yóò máa ń hù sí ni òun kù lọ́pẹ́ ṣe wáyé tí wọ́n bá ń gẹ̀ yóò máa so kíní báyìí ewé tó máa kó sí ewé àbámọ́dá. ẹyin àbámọ́dá ṣùgbọ́n dáàtì ẹ̀kọ́ mọ́ṣẹ́. kò dáàtì ẹ̀kọ́ mọ́ṣẹ́ ẹlòmíì lè gun mọ́ṣẹ́ kọ́ máa fi wẹ̀. èèyàn tó lè gun mọ́ṣẹ́ kí ẹ̀wọ̀n mú wẹ̀. kọ́ máa fi wẹ̀ ara èèyàn máa rí ṣe ni. yes eléyìí náà ń pè ní ọ̀mísímísì. eléyìí fẹ́ jọ ó fẹ́ jọ lẹ́yìn olóbeso. ọ̀sán ìlú olóbeso onímọ̀sọ́pọ̀sì jọ ṣùgbọ́n wọ́n jọ lójọ kò jọra wọn. kò jọra wọn. ẹyin lólóbẹ́sọ máa lé ewé ó máa léso lẹ́yìn. eléyìí ló máa ń sojú olóńgbò tí a bá dé èso kan tí wọ́n ń pè ní cat eyes ojú ológbò tí a bá ń gbọ́ ojú ológbò tí a bá ń gbójú ológbò eléyìí ló máa ń so eléyìí ló máa ń sojú olóńgbò. kí wọ́n jókòó tí a gbọ́ ojú ológbò eléyìí ló máa ń sojú ológbò ṣẹ́gbọ́n àgbọ́yé eléyìí ló máa ń sojú iṣẹ́ wa ló ń ṣe bẹ́lẹ̀ bó ṣe wà yìí ọ̀mísímísì yìí ewé ọ̀mísímísì eléyìí náà ń pè ní ọ̀mísímísì pẹlẹbẹ méjì ni wọ́n ìkan bí ọ̀mísímísì gógóró ṣùgbọ́n eléyìí ọ̀mísímísì pẹlẹbẹ ṣẹ́rí ọ̀mísímísì pẹlẹbẹ yìí ọ̀mísímísì pẹlẹbẹ yìí bó ṣe wà yìí ìtàkùn rẹ̀ ẹ wò ìtàkùn ẹ̀ báyìí tá a bá wó ewé ẹ̀ pò báyìí ìtàkùn rẹ̀ tá a bá rẹ̀ sínú 7up èèyàn lè mọ ẹ̀yọ́nú ni ẹ̀yọ́nú ayé ni ẹ̀yọ́ àwọn àgbàlagbà. abáwárí ọ̀tí ẹ tí bá máa mu ọ̀tí
tó bá gbọ́ ilẹ̀ ìtàkùn tó bá pọ̀ tó bá tún rẹ̀ inú ọtí. kókó fa ewé ara ẹ̀ dànù náà kó wá mú ìtàkùn kí ẹ̀ wá rẹ̀ ìtàkùn ẹ̀ kó wá rẹ̀ sínú 7up àbínú ọtí kọ́ máa mú èyọ̀nú ayé ni ẹlòmíì tó ń bẹ ó lè wá ẹyin ìbílẹ̀ àbẹ́yìn àgíríkì gan ó fi dín jẹ tá a bá lọ tó kúnná tá a fi yèrè tá a bá tàjọ sí téèyàn bá wá ẹyin tó fi dín ẹyin jẹ wàláì èyọ̀nú ayé náà ni. èèyàn ń wáṣẹ́ ni oníṣòwò tó ń tajà ni. wọ́n yọ̀nú sí yàn ni ayé ó yọ̀nú sí yàn ni ọ̀nà ọdẹ là fún yàn gbogbo ẹ̀ náà wà nínú African Power apá kẹta ó wà bẹ́ẹ̀ ṣe lè lò lọ́nà míì ó tún wà bẹ́ẹ̀. bàbá ìwé yìí ó yà ìdísílẹ̀ káwọn rí ìwé tí amúdá ní ẹni ibùkún ẹ̀ wà wọ́n lè ra online WhatsApp sí Nàìjíríà ó lè ra a lè sẹ́ndẹ̀ lórí fóònù ó ti jáde báyìí wọ́n lè ra ní email wọ́n lè gbà lórí email lórí WhatsApp àti Gmail náà ẹ máa sẹ́ndẹ̀ Gmail a lè sẹ́ndẹ̀ sí ṣùgbọ́n bá wà Nàìjíríà tó wà lábúrò tó lè sanwó delivery à ń sẹ́ndẹ̀ àwọn èèyàn wá yíbò wọ́n ti sanwó dálẹ̀ rẹpẹtẹ àníkíwé tó jáde èèyàn 120 ló ti sanwó lẹ̀. èló wà ní. 120 people. èló lẹ́ ń ta báyìí. 10,000 naira. fọ́sẹ̀ méjì àkọ́kọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì owó ẹ̀ máa jù bẹ́ẹ̀ lọ torí 50,000 mo fẹ́ tàjẹ́ làwọn èèyàn bẹ́ẹ̀ mi ni torí mi mọ̀mọ́ tó wà nú ẹ̀ èmi ni mọ̀mọ́ tá a kọ sínú ìwé yìí iṣẹ́ tá a ṣe látọdún méjì nígbà tí rìlíìsì African Power Part 2 àṣìwé kankan mọ́ eléyìí lágbájúmọ́. Yes. àwọn òwe yìí sìn ẹ fi ń rú àwọn lágbára ni. bẹ́ẹ̀ni. ẹ fi ń gbàgbọ́ lọ́wọ́ àwọn 419 pastor. bẹ́ẹ̀ni. 419 àfà 419 wòlíì 419 babaláwo. ntẹ́ ẹ lè ṣe fún rẹ. tó dẹ̀ simple tí wọ́n lè rí. tó simple. tó dẹ̀ ń jẹ́ bí idán. tó ń jẹ́ bí idán. nígbà mo sọ̀rọ̀ ewúro ewúro wà bí náà sẹ́ẹ̀rí ewúro bẹ́ẹ̀ ṣe ń wo yẹn tọ́nà bá dín mọ́yàn ewúro ni ó ti rọ ní ewúro ni bẹ́ẹ̀ ti rọ díẹ̀ ni. tí olóyìnbó pè ní bitter leaf. tọ́nà bá dín mọ́yàn tí a bá ewúro gidi tá à ń jẹ tí tọ́nà bá dín mọ́yàn tí a bá bu iyọ̀ sómi tó bá rí ewúro ìjálówó rọ̀lẹ́ ká 6 tó lù kó bu iyọ̀ sómi tó bá dalẹ̀ kó fi ewúro kó fi ṣe kẹ̀kẹ́ kó fi wẹ̀ kó má lo kẹ̀kẹ́ kó má lo ṣe kó kàn fi ewé kó fi gbogbo ara ni kó mú wẹ̀ kó fi iyọ̀ sínú omi o kó wá mú ewúro kó fi wẹ̀ àlẹ́tàlẹ́ gbogbo ìtòjú máa là ní ìkórìíra yẹn ọ̀gá ẹ̀ tí ò fẹ́ rẹ lọ́fíìsì yọ bẹ̀ sí rẹ́rìn sọ. ewúro ni kó lọ wá o. ewúro ni kó lọ wá. ṣé kó lọ rà lọ́jà àbí kó lọ já. ó lè jẹ́ ó lè rà lọ́jà bó já lọ́jà bó rà lọ́jà bó já yóò ṣiṣẹ́. èyí tó bá rà lọ́jà tó yẹ pé aago mẹ́fà àti ọ̀yà tó lọ fẹ́yìn ńkọ́. wọn ò sábà ṣe bẹ́ẹ̀ àwọn náà máa ń mẹ́wọ̀ wọ́n máa pa àwọn èèyàn ń lò àwọn yẹn síìsì gan wọn ti dọ́jà tọ́jà bá pọ̀ la àwọn gan ti dọ́jà tí wọ́n fẹ́ to èrò lálẹ́ wọn sábà tí wọn bá fẹ́ lọ ọjà láàárọ̀ èyí tó bá fresh ní kí èèyàn rà sẹ́tẹ́ tí wọn bá fẹ́ gbé ewúro lọ́jà àárọ̀ ọjọ́ yẹn òní wọn máa ń ṣẹ̀ṣẹ̀ lọ rà òun bàbá olóko náà ṣẹ̀ṣẹ̀ já torí tó bá yẹ sọrí nù bẹ́ẹ̀ lè ṣe ti sọrí nù yìí ọ̀sẹ̀ tí wọ́n rà wọn ń rà á lẹ̀ so ẹni ìgbà tẹ bá rí lọ́jà bẹ́ẹ̀ fresh ló gbọ́dọ̀ jẹ torí pé wọn náà wọn lè má tà tán jọ yẹn so wọn lọ ọjà láàárọ̀ ọjọ́ yẹn ni wọn jí lọ bí wọn ti fẹ́ rà pé bàbá ewúro bá di oníye báyìí lẹ̀ máa wá gbé wọjà àwọn tó wá ní ìdí ẹ̀ fún afẹ́jẹ àbáfẹ́ lò ọ wà lọ́ra tó yàn kí ewu ẹ̀kọ́ ló lè rí ewúro. ṣùgbọ́n ìwúlò ẹ̀ pọ̀ gan-an yàtọ̀ sí ògùn ẹ̀yọ́nú. wọ́n fi ń ṣèpara fún ẹ̀yọ́nú náà bẹ́ẹ̀ ṣé ń wọ ọbẹ̀ ewúro tẹ́ ẹ bá ń jẹ ọbẹ̀ ewúro táre èèyàn ọba yá tí wọ́n bá ṣe ọbẹ̀ ewúro fún wọ́n á máa gbọ́ yí pé ara bá bọ̀ ọ̀yá ẹ̀kọ́ wọlé ewé ń jáde ohun tó ń fà nìyẹn sẹ́rẹ́nu tí ò sí tí wọ́n bá ṣe ọbẹ̀ ewúro fún tó bá jẹ́ báyìí tó bá ti ń jẹ̀kọ alikini mọ̀ lò yára kini bá ń mẹ́kọ̀ọ́ sí wa yóò tún jẹ sí oúnjẹ kẹ́ẹ̀dù ìwòsàn ní àwọn àṣírí iṣẹ́ ewúro mo ṣe sínú ìwé ọ̀nà àṣẹ medicine tó yẹ pé báwọn yàrá rà mọ́ bá ń bẹ̀ mo tún sọ̀rọ̀ ewúro sínú ìwé yìí náà bẹ́ẹ̀ ṣe lè ewúro ó wà nínú ìwé. àwọn tó ń gbé sáìtì ṣé kéèyàn bá gbé sílé nǹkan tó ti ẹ̀ dá. mo sọ yẹn náà ní prógámù mi kan kí ni so téèyàn bá gbé ewúro sínú ọgbà oníṣẹ́ tó tún ṣe wọ́n ń ṣiṣẹ́ fún protection àwọn ẹlẹ́yìn òní máa wá bẹ̀ ẹ pẹ́lú mi àwọn ìyá mi àgbàlagbà wọn ò ní wọnú ọgbà wọn ò ní máa fi inú ọgbà èèyàn ṣe mítìnì tí ewé ewúro tó bá wà ní ọgbà èèyàn ó dáa pọ̀. àwọn ọ̀sẹ̀ wọn máa ń lò fún jẹ̀dí wọ́n lò tí wọ́n bá jẹ́ láàárọ̀ ní fi tẹ́lẹ̀ nu ṣé ó bẹ́ẹ̀ ni. ẹsẹ sẹrígbà mi bẹ tí wọn bá fẹ́ ṣe ewé ewúro ṣe kí wọn máa ń gbó tí wọn bá gbó tí wọn fi yọ̀ sí tí wọn gbóhùn kó tó di pé wọn ó sè omi lásán tí yẹn bá mú ó ṣiṣẹ́ jẹ̀dí. àwọn kan tó máa ń fún mi ẹwẹ ó ṣiṣẹ́ ibà
kí bàmọ́ mú yàn. omi ewúro wọn á dà sínú omi wọn ní kéèyàn fi wẹ̀ kéèyàn fi ọ̀sìn kéèyàn fi wẹ̀ sẹ́wọ̀n nìyẹn ń ṣe. òun kò yàtọ̀ sí tí mo sọ lẹ́ẹ̀kan bí pé ká ẹ buyẹ̀ sómi ká ẹ wá fi ewúro wẹ̀. kéèyàn fi ewúro ṣe kọ̀ǹkọ̀ǹ. kọ́ fi ewúro ṣe kẹ̀ǹkẹ̀ ní kankan náà ló kú sí. ìgbogbo ọwọ́kọ́wọ́ kọ́ wẹ̀ dànù. èèyàn lálàkàlà èèyàn bá yàn sùn lójú oorun. àwọn àlá burúkú nù sẹ́tẹ̀ bá ti ń lálà lójú oorun tí ń bá yàn sùn ẹ̀ wọ́n ń gbà sí kéèyàn ni oògùn ẹni wọ́n ń gbà gbogbo ṣọ́ dàrú fọ́tẹ̀ èèyàn ni gbogbo èyàn arúgbó lẹ́nu ọmọ bá sùn lóru yóò rò pé sísí ni yóò máa ṣèṣekúṣe lójú oorun yọkàn rí pé ò jí láàárọ̀ gbogbo orí bẹ́ẹ̀dì kún ni kẹ́yìn gbìyànjú kọ́ra àwọn ìwé yìí African Power part 3 tó ẹsẹ̀ agbára èèyàn dúdú ó ní part 1 ni part 2 rè part 3 ló jáde lónìí. èèyàn ó lára ó bá rẹ̀ ní ilé-iṣẹ́ tó kó látọdún mẹ́wàá. ìfàsẹ́yìn ni pàmásù tó ti kó lọ́dún mẹ́wàá ẹlòmíì skul tó ti jáde ní 30 years ago atúmọ̀rí rẹ̀ ní uniform atúmọ̀rí tí senior tó ń pọ́nísì òun senior atúmọ̀ pọ́nísì ọ̀yà kólẹ̀ bẹ́ẹ̀ ọ̀yà káwó òkè bẹ́ẹ̀ tó ti jáde tipẹ́ àìtúmọ̀ àlá bẹ́ẹ̀ ká mú yẹn lọ́jọ́ mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ iṣẹ́ ọjọ́ odidi iṣẹ́ ọjọ́ mi bẹ́ẹ̀ ni odidi nǹkan ni. odidi nǹkan ni àlá tó pọ̀ sí ẹ máa rí pọ́n máa kẹ́ ń kó lójú oorun ẹ máa jẹ lójú oorun kọ́ ẹ máa jẹ lójú oorun yẹn ikùn rẹ̀ ó wù ní ẹ̀sẹ̀ tí ògbóògùn wá fi ṣe kó sínú ara. ẹ wo ìjú ẹlòmíà ní ìjú wọn á ti wá tọ́jú ẹ̀ ìjú yóò ní lọ wọn máa bá ti pọnmi sí ń kùn alẹ́ nìkan ní tóun bá ti jẹun lójú oorun bílẹ̀ bá mọ̀ wọ́n ya mọ pure water sí òun ò lóun ń jẹun mọ́ ó lóun ti yó nìyẹn ń bò ní jó ní lọ́wọ́ ní ẹ̀ tí ẹ̀ ráwọn ará bí mo ti gbóúnjẹ wá fóun mọ́ mo ní ọmọ pẹ́ ìgòsà ó ní ẹ̀ ń gbóúnjẹ wá fóun níjọ́ mi mọ̀ ń gbé iyán wá fóun níjọ́ mi mọ̀ ń gbé sẹ́mù wá ó lóun jẹ tó ń láìkì náà ń gbé wájú ó lóun á yá ọmọ farabalẹ̀ jẹ pé ẹ̀yin lẹ́nu ìyà ẹ̀yin lẹ́nu òsì lójú oorun ó tilẹ̀ bá ti mọ́ báyìí ó ti ti aago méjì òun ìjẹun wọ́n ẹ̀ bá ń ra pure water wọ́n yà á mú sí wọ́n ti wá kẹ́mi lójú oorun nígbà tí kún ẹ̀wú báyìí wọ́n bí léèrè pé bolo ti káyìsàn láì lóyún wọ́n lọ sọ́sibítù wọ́n lóyún òsì ń bẹ̀ wọ́n náà ti sọ pé òun òsùn mọ́kùnrin láti bí oṣù mélòó ikùn lọ́gà ẹ̀ ká obìnrin ni mo ń bá ọjọ́kùnrin náà nǹkan àìsàn asthma àìsàn oríṣiríṣi wọn fi ṣe tọ́wọ́ ti ń jẹun lójú oorun. tí a bá ti ń jẹun lójú oorun. yóò ní TB gbọ̀fúgbọ̀fà kí wọ́n ń pè. bẹ́ẹ̀ni kọfí yóò ní. bàbá láti wá sá àbí láti wá yẹra àbí láti lè bọ́ lóru àwọn nǹkan báyìí ìjọ oníkan téèyàn mọ́ mú alẹ́ oníkan téèyàn mọ́ mú sí abẹ́ ìrọ̀rí àbí oníkan téèyàn mọ́ ń jẹ tí wọ́n ti mú wá dà láàmú lójú oorun. ẹ wo orú kan mọ kọ́ wọn pé téèyàn bá fẹ́ sùn lálẹ́ kó máa fi iyọ̀ sómi kó tiẹ̀ máa fi wẹ̀. téèyàn bá fẹ́ sùn lálẹ́ bẹ́ẹ̀ iyọ̀ kó bu iyọ̀ sómi. kọ́ mọ̀ jẹ́ iyọ̀ tí madam ti fọwọ́kàn o kéèyàn ra special tiẹ̀. kéèyàn ra tiẹ̀ sínú pé o ṣáṣẹ́ tiẹ̀ ló máa ń ta wàásù wà ètí ẹ̀ ń dì lọ́jà gan tẹ́ na 20 naira ni nítorí òkú mi lójú ló ń kó nú ẹ̀ bá ní yàrá pé ẹ wò mo fẹ́ wẹ̀ lálẹ́ yìí o ẹni ọ̀sẹ̀ tẹ́ fẹ́ fi wẹ̀ kò di lọ́wọ́ yóò tún jẹ́ kó sẹ́yìn sísẹ́ kẹ́hìn wá buyọ̀ títí sínú omi ìwẹ̀ kó rò pọ̀ kó fi wọn wẹ̀ lálẹ́ tẹ́kọ́ tó fẹ́ wẹ̀ láàrújọ́ kejì náà ẹ tó bu iyọ̀ sínú omi ẹ wá fi kẹ́ni yẹn sí kí ló pẹ̀ iyọ̀ ẹ fi sínú omi ọ̀sẹ̀ tẹ́ fẹ́ fi wẹ̀ kò di lọ́wọ́. àṣírí agbára kan náà tún ní. àṣírí agbára Yorùbá náà ni ó wà nù bí ìmọ̀kọ́ wọn. èèyàn máa lò. kọ́ máa lò àlẹ́tàlẹ́ wọn ò ní dààmú èèyàn. tá a bá ń sọ pa àgbọn náà kọ́. nípa àgbọn kọ́ omi tó wà nínú ẹ̀. mo ti sọ ní òní. ojú mẹ́ta tó ní inú ojú mẹ́ta ìkan ló ṣe kí ni agbára wà lára àgbọn. a ti sọ kọ́ wà nínú ìwé yìí ojú mẹ́ta làgbọ́n ni kò fi ríran àwọn ọ̀tá ò ní ríre ayé èèyàn ni ó ní bá a ṣe ń ṣe nǹkan kan láti kọ́ ṣe a wà fi bojú àgbọn mẹ́tẹ̀ẹ̀ta tá a bá ti fi bò báyìí wọn ò ní dọ́gbọ́ èèyàn tó ráwọn kan bẹ tí wọ́n bá rí èèyàn báyìí tí wọ́n bá ti wokùn yín níta ẹ fẹ́ ṣe lọ́dún mẹ́ta wọn ti rí tiwọn ẹ̀yin lẹ̀ yóò máa sọ fún ẹ tí wọ́n máa ń sọ̀rọ̀ pé ilẹ̀ kọ́nà tí ẹ pèsè fẹ́mi náà kémi náà rówó ra lẹ̀ ó dẹ̀ ti mọ̀ pé ẹ ti nílẹ̀ mòwe wọ́n mọ̀ pé ẹ nílẹ̀ làgége yóò kà máa mọ́ ju ni ẹ fẹ́ travel ẹ bá fẹ́ travel tẹ́ ẹ bá wọn dá sí i yóò ti rí kò dẹ̀ ní sọ fún a máa wò yín ó ti rí ń kò yín ṣùgbọ́n ojú mẹ́ta làgbọ́n ní kò fi kankan ríran sówó ní tá a máa ṣe ságbọ́n tá a bá ti ṣe sí i á fi kún ọṣẹ tá a bá fi bo ojú àgbọn tí ẹ bá fi ń wẹ̀ wà láìtàláì wọn ò ní ríre ayé èèyàn wọn ò ní disturb èèyàn. bàbá nọ́mbà yín àtàdírẹ́sì. bàbá olóyin bus stop ní Ìyẹ̀sí Ọ̀tà ilé mi ṣẹ̀ṣẹ̀ adéfùsì wà torí àǹkà máa ń pẹ́ pọ̀ bàbá ń gbé Ìyẹ̀sí Ọ̀tà tẹ́ ẹ bá ti mọ Ṣàngó ẹ̀bí tó ẹ bá dé tó géètì ọ̀nà Ṣàngó lọ́nà Abẹ́òkúta ẹ̀yẹ pẹ̀ ń lọ Ìyẹ̀sí ẹ rí márúwá tó gbé ń dé yànà Ìyẹ̀sí láti yànà Ìyẹ̀sí
ẹ sọ fọlọ́kadà márúwá ẹ pé lè bàbá olóyin lẹ́ ń lọ bàbá olóyin bus stop ní Yèsí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 apá kẹta ti jáde báyìí èyí tẹ́ ẹ ra apá kìíní tẹ́ ẹ tún ra apá kejì agbára èèyàn dúdú African Power Part3 ó ti jáde lónìí ti jáde. ẹ ṣeun àwọn àríbá o nọ́mbà yìí ti ẹgbẹ́ nọ́mbà yìí o. lẹ́ẹ̀kan sí 08054749455 08054749455. ó dàbọ̀ sá. alólóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀.